ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o pé àwọn IPOB nínú indigenous people of Biafra àwọn Nnamdi Kanu kọ́nù àwọn Nnamdi Kanu Nnamdi Kanu ti ránṣẹ́ sí wọn wípé jókòó gbélé ẹ̀jẹ̀ lọ́jọ́ Monday tí wọ́n ń ṣe òun èyí ò sit at home lọ́jọ́ Monday tó jẹ́ pé àwọn ọmọléèwé ò kí ń lọ school lọ́jọ́ Monday àwọn tí ń tajà tí ń ṣí ṣọ́ọ̀bù wọn láǹfààní àti máa lọ bí iṣẹ́ wọn lọ́jọ́ Monday ó wá ní ó tó gẹ́ o ọmọléèfì pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ pé kò sóhun tí ń jẹ́ síta tó mú mọ́. àtinú ẹ̀wọ̀n náà ni ti ń pàṣẹ báyìí. àtinú ẹ̀wọ̀n ni o ẹ mọ̀ fóun náà ti ń dọ́gbọ́n rìn sí bí ó ti jáde torí bó ṣe rí pé kí lorúkọ Sunday Igboho torí bó ṣe rí pé Sunday Igboho ti jáde pa àwọn ti bá wọn rìn sí òun náà fẹ́ máa tẹ̀ jẹ́jẹ́ láti rí i dájú pé òun náà kò lọ́wọ́ lẹ́wọ̀n gbére. ẹ̀yin ti wá ǹjẹ́ ti gbọ́ kí ni nǹkan tún ṣẹlẹ̀ o ṣé àwò wọ́n mọ̀ tó pààyàn ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kwara kan náà ìpínlẹ̀ Kwara kan náà ṣé bí wọ́n ṣe fa àwọn nǹkan táwọn kò pẹ́ yìí. wọ́n tún ti pààyàn ní Koro community kódà ọ̀kan lára àwọn ọlọ́dẹ ẹbẹ̀ wọ́n yìnbọn fún takotako náà èyí tí ń wò kó yẹ káwọn ọlọ́dẹ wọ́n ní ayẹta kò yóò wọlé wọlé ní wọlé Samuel ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ayé èèyàn nǹkan kì í sínú ròyìn. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o pé Peter Obi tí wọ́n ṣe kinní òun fún ní 2023 ó ti gbìnàyà o ó jáde ni wọ́n túyáyá pẹ̀lú àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lọ sí National Assembly wọ́n láwọn ń fẹ́ electoral reform pé gbogbo ògbò tá fẹ́ ṣe báyìí pé bó má ṣe ń dìbò ní kó máa transmit tiẹ̀ lójú ẹsẹ̀ pé àwọn ò fẹ́ gbọ́ transmitted English àbí nǹkan bó ní irú àwọn èbó ni wọ́n fi tún òun lómi oníṣùjẹ ní ètò ìdìbò eléyìí tó kọjá lọ pé wọ́n fẹ́ máa wò ó bí gbogbo nǹkan ṣe ń lọ ní mẹ̀lọmẹ̀lọ lórí ètò ìdìbò eléyìí tí ń bọ̀ lọ́nà. ǹjẹ́ ẹ ti gbọ́ kí ni àdàbà ọlọ́mọjà sì jẹ ọlọ́mọjà sòde lọ àwọn mẹ́rin lọ́mọ pàdé ikú o lórí wípé àṣebẹ́dẹ praise wọ́n pàdé ikú àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì kú ìṣẹ̀lẹ̀ náà fọ́nṣu wọ́n kú dànù kódà ìbárí fọ́nrán òkú àwọn ẹni àwọn ògbó ọ̀la àwọn ọmọ kéékèèké látàrí pé àṣebẹ́dẹ praise ẹ̀wá bá ń kọrin kájọ yin Ọlọ́run wọ́n mọ̀ kú nù stúdíò ìkúlẹ̀ àbíyamọ kódà ìròyìn ìbànújẹ́ ni ṣe ìròyìn kọ́lọ́run ó gbà wá Ọlọ́run ó ṣàánú ẹ wo ìròyìn bẹ́ẹ̀ ó kì í síbẹ̀ ó kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. tó ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ti gbọ́ ẹ wò ó àgbẹ̀yìn débẹ̀ lónìí ẹ gbọ́ wìrìwìrì ẹ bá ń pè ìyá Sídíkà ìyá Rúkà ìyá Kàfáyà ìyá Fatia ẹ bá ń pè gbọ́ kó súnmọ́ bí o kó máa wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pé kí ni àti báyìí kò dé lónírà bájì gan ó ṣeun ẹ wò ó ẹ bá pín kiri káàkiri lógúnlógún lọ́pọ̀lọpọ̀ ẹ máa bá a bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtàrà kó kálé kókó kókó dẹ́sẹ̀ kùkú kó dókè òkè kó dókè lọ́hùn náà. ṣáájú àkókò yìí kọ́ ẹja sáré dójú ọjà náà ẹ̀yin èèyàn à ń bọ̀ ẹ má yí kúrò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwa méjèèjì la pàdé pẹ̀lú Capable tajà akílà ń gbó akílà ọdẹ òjìyàn kan bábábá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n Capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ Capable lè tí a fi ewé àti egbò ṣe Capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe. Capable by the way ó yà kó di Capable gbà kan jẹ́. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable.
ẹ ti gbọ́ pé kí ni pé indigenous people of Biafra ìyún wa POB ẹni tó jó lórí wọn Mazi Nnamdi Kanu ti ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ní Sokoto lọ́hùn àti inú ọgbà ẹ̀wọ̀n ní ti ń pàṣẹ o ṣé o gbàgbé pé ní kò pẹ́ yìí ni wọ́n yọ̀ǹda Sunday Igboho Oòṣà tí wọ́n lift gbogbo bá ti ń bẹ lórí orúkọ ẹ̀ pátápátá wọ́n yọ̀ǹda ẹ̀ ní pé kó máa yan fandafanda lórí ilẹ̀ bàbá rẹ̀ Mazi Nnamdi Kanu òun náà ti ń gbọ́n díẹ̀díẹ̀ báyìí ó ti fẹ́ máa tọ̀rọ̀ òun ó fẹ́ máa tọ̀ ní tùbínùbí bóyá òun náà rọ̀wọ́ mú ṣé wàá rí ìjókòó gbélé jẹ́ eléyìí tó ti ń ṣe látọdún gbọ̀ngàn lọ́hùn torí gbogbo Monday ní Southern East ní Anambra lọ́hùn gbogbo ọjọ́ Monday pátápátá wọn láǹfààní láti jáde láti wá máa ṣiṣẹ́. Monday tó jọjọ́ ajé. Monday tó jọjọ́ ajé ọjọ́ ìsinmi ni lọ́dọ̀ tiwọn. Gbogbo àwọn ọmọléèwé pátápátá àwọn ọmọ primary school ni o àwọn ọmọ secondary school ni o àwọn ìyálájé ìyálọ́jà àwọn òṣìṣẹ́ ìjọba kò sólúwa ẹ̀ tó tó bẹ́ẹ̀ tí ó jáde láti lọ ṣiṣẹ́ lọ́jọ́ Monday. Ó wá pa aláṣẹ ni o ó lóun ò dá lábàá pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ pé kò sí ti ń jẹ́ síta tó mú mọ́ bóun ti wọ́gi lé ó lẹ́nikẹ́ni tó bá tún gbìyànjú ẹ̀ láti jáde síta lórí ọ̀rọ̀ yìí pé yóò kàn dín nínú yọ̀wò ẹ̀yin èèyàn láti inú ẹ̀wọ̀n ní ti ń pàṣẹ ẹ mọ̀ pé Nnamdi Kanu òkèrè ní ayé agbára jagbára lọ láti bẹ̀ ní ti ń pàṣẹ bó tilẹ̀ jẹ́ pé òun yìí kan náà ló kọ́kọ́ dá kínní ìkalẹ̀ òun náà sì ló ní agbára àti àṣẹ influence tí Nnamdi Kanu ní nílẹ̀ Yíbò lọ́hùn ní South East lọ́hùn ó ní agbára gan kò kéré nínú ayé o ó ní ọ̀gbẹ́ni kan náà Simon Ekpa tó dàbí igbákejì ẹ̀ òun ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ń tiẹ̀ òun náà ti pa láṣẹ o póun náà ò dá lábàá pé kí wọ́n wọ́gi lé kínní torí àwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní pẹ̀lú Nnamdi Kanu tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sísìn ní gómìnà ìpínlẹ̀ Anambra èyí ò Soludo ló ń pa láṣẹ pé gbogbo jókòó gbélé ẹ jẹun pé òun wọ́gi lé kò sẹ́nikẹ́ni tó gbọ́dọ̀ jáde àwọn èèyàn jáde o wọ́n túyáyá wọ́n túyàyà kódà wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ọ̀rọ̀ yìí pé ṣáájú àkókò yìí pé àwọn fẹ́ máa jáde àwọn Nnamdi Kanu àtàwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n lé àwọn jìnnà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọnú ilé látìgbà náà àwọn tí ń jókòó jẹ́ báyìí ẹ tún wá ní ká jáde tá a bá tún jáde báyìí ṣé mi wà ò sínú ewu ṣé kò tún ní di wàhálà ṣé kò ní di wàhálà sí wa lọ́rùn àmọ́ ní ìsín báyìí tí Nnamdi Kanu tó ti jáde gbogbo ẹ ti pa ọ̀rọ̀ kódà lónìí Monday ọjọ́ ajé yìí wọ́n jáde ní ìpínlẹ̀ Anambra lọ́hùn kó tó di pé o ka tọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀ wọn dé aṣáájú dé agbọ̀n bíi ó ń tẹ̀ ọ̀ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ní Nnamdi Kanu ló fáìlì kéèsì kan o wípé ìdájọ́ tó ń dá fún un ìdájọ́ ẹ̀wọ̀n gbére pé kí wọ́n bá òun yiri ẹ̀ wo bẹ́ẹ̀ sì ni Sokoto tó ń lọ fòun sínú ọgbà ẹ̀wọ̀n Sokoto yìí ò rọ̀ gbogbo ilẹ̀ Haúsá ni bí gbogbo ẹ̀ ń gbóná ni bí ẹni pọ́pọ́lọ́ ẹ ti fẹ́ máa yòrò níbi tó wà lọ́hùn pé kó tètè bá òun wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí wípé ẹ̀tọ́ òun ni láti jà fún right wọn pé kóun lọ àpíìlì lórí ìdájọ́ tó ń dá fún òun pé ìdájọ́ yìí kò tẹ́hun lọ́rùn ilé ẹjọ́ kò tẹ́hun lọ́rùn nílùú Àbújá ẹ̀rí pé ní kò pẹ́ báyìí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Nnamdi Kanu ẹ̀yìn mi á wá ń pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíaṣíá kó dẹ́sẹ̀ kùkù kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. ṣe ìmútọ̀dọ̀ mi náà ó yá jáwó ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara náà mọ̀ ní àwọn agbésùmọ̀mí àwọn agbébọn wọ́n mọ̀ tún wọlé kódà àwọn tún fẹ̀mí àwọn èèyàn ṣòfò ní Kóró community Kóró àti Wóró fẹ́ jọra wọn ó jọra wọn Kwara kan náà làwọn méjèèjì náà sì jọra wọ́n ní Èkìtì local government area ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara kódà wọ́n ní àwọn agbésùmọ̀mí àwọn agbébọn àwọn apààyàn afẹ̀mí ẹni ṣòfò dànù ni wọ́n ti ní àwọn ń bọ̀ ní Kóró yìí wọ́n tún ti kì wọ́n lọ ṣáájú àkókò wọ́n ti kì wọ́n lọ báwọn ń bọ̀ wá bẹ́ẹ̀ sì ni àwọn vigilante àwọn ọlọ́dẹ gbogbo àwọn aṣọ́gbó gbogbo wọn sì kóra wọn jọ pé àwọn agbésùmọ̀mí tí ń bọ̀ yìí àwọn kojú wọn ni ká kojú wọn o tóògùn tìbọn tìjà àwọn fi kojú wọn ẹ̀yà àárẹ̀ nígbà tí àwọn agbésùmọ̀mí ògùn tí wọ́n dé báyìí wọ́n láwọn ọlọ́dẹ àti vigilante wọn pátápátá àwọn
àwọn ọlọ́dẹ ẹgbó wọ́n bá gbébọn àtàdá àtọkọ́ gbogbo ẹ̀ wọ́n mú. níwájú AK-47 rifle. wọ́n ní lónìí yìí làwọn pa àwọn banditi làwọn fi ojú wọn hàn táwọn èèyàn rí wípé àwọn èèyàn bilẹ̀ léyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ń gbẹ̀yìn lọ́wọ́. bó ló ṣe á jẹ́ ọ̀rọ̀ yìí ó gbẹ̀yìn lọ́wọ́. wọ́n ní nígbà tí wọ́n kojú àwọn Boko Haram yìí wọ́n ní tẹ́ bá rí àwọn irinṣẹ́ tó bẹ lọ́wọ́ wọn. Jágàmù tó jẹ́ pé téèyàn bá yín ìrú bí èèyàn mọ̀ gbọ́ lẹ́kọ̀ọ́. yàtọ̀ sí sakabula táwọn gbé dání. wọ́n ṣe tututu tí wọ́n ní ṣe ní ìlú pàpàpà kẹ̀kẹ̀kẹ̀ wípé ìbọn yìí tó ta rẹ̀ bá gba wájú èèyàn kọjá lásán ènìyàn ti lọ nù. ó lọ láì tí kànyàn lára. ayẹta tó ń ní sára àjẹsára tó ti jẹ́ ńkọ́. ayẹta kí ni. àwọn aṣọ́gun ọba. wọ́n ní ìkànnì wọn tí bọ́ bá ìyẹn Samueli tí wọ́n bá wọn láyẹta ara rẹ̀ kígbe oró wọn ní sálọ báyìí ní ọgbọ̀n ayẹta báyìí Samueli padà kúkú jẹ lọ́wọ́ ẹ̀gbọ́ra. Samueli kú àlò wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá àwọn agbófinró ti ń bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ òun gan ó ti fẹ́ máa sún wọn báyìí. ó ti fẹ́ máa sún wọn. wọ́n nítorí nígbà tó ti di lemọ́lemọ́. wọ́n ní gbogbo ohun tí ó yẹ kí wọ́n ṣe làwọn ti ṣe. wọ́n nítorí ẹ̀ làwọn tún kó àwọn ọlọ́dẹ rọra pé bóyá tí wọ́n tiẹ̀ tún. wọ́n gbẹ́bọn gidi fún wọn ni wọ́n ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. nígbà táwọn Boko Haram bá ní AK-47 rifles dání tó wá gbé sakabula fáwọn aṣọ́gun ọdẹ tó jọra wọn ni. àní wọ́n ní tí ẹ bá rí àwọn ìbọn yìí kì í ṣe àwọn ọ̀bọ̀n kéékèèké. wọ́n ń sponsor àwọn pípò yẹn ni. àwọn ọ̀bọ̀n ńlá ni kódà wọ́n ní bó ṣe pa Samuel tán báyìí ni wọ́n tún wọnú ìgboro lọ. wọ́n ní àwọn ọ̀kadà àwọn alùpùpù bíi 11 ni wọ́n mọ̀ tó dáná sí. wọ́n dáná sun gbogbo ẹ̀. ṣé bá ṣe mọ bá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ní agbára o ó gbẹnu tán ó gbẹnu tán táàrí nǹkan ṣe sí kọ́lọ̀ wọn gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ ò gba ìpínlẹ̀ Kwara gbogbo àwọn tó ti ara àwọn agbésùmọ̀mí tó ti tẹ̀mí wọn ti tara wọn bọ́ kọ́lọ̀ bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rí kọ́lọ̀ sì bá wa tẹlẹ̀ fún wọn. bá mi. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn ìlú Àbújá gbàlejò lónìí ẹ wò ó tẹ bá rí àwọn èrò bọ́n ṣe lọ rẹ́rẹ́ àwọn ọ̀dọ́ wọ́n túyáyá wọ́n túyàyà ní wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé placard dání wípé electoral reform òun náà ni àwọn fẹ́ o pé ètò ìdìbò eléyìí tí wọ́n dọ́gbọ́n sí lọ́dún ní ọdún 2003 tó kọjá yìí pé àwọn ò tún fẹ́rù nǹkan bá òun mọ́ ó tó gẹ́ ọmọlẹ́fì nínú eléyìí tí ń bọ̀ yìí kódà Peter Obi tó jẹ́ kan lára àwọn tó gbégbá ìdìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́ ò bá gbàgbé ẹ máa gbọ́ Obi 77 Obi 48 lọ́dún 2003 lọ́hùn àwọn ní pé arúmọjẹ tí wọ́n ṣe fáwọn yẹn pé àwọn ò tún fẹ́rù nǹkan bá wọn mọ́ lọ́dún tá a wà yìí pé electoral reform yìí gangan òun ni àwọn ń fẹ́ o bẹ́ẹ̀ sì ni wọ́n túyáyá o wọ́n jáde wọ́n lọ sí National Assembly tí ń bẹ ní ìlú Àbújá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n péjú ni wọ́n pèsè síbẹ̀ kódà wọ́n ní lábẹ́ umbrella NOM èyí ò National Opposition Movement ibẹ̀ gangan ni wọ́n sá sí o tí wọ́n fi jáde láti lọ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ṣe lónìí ni o kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí wọ́n sì ń bẹ ní National Assembly ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni wọ́n tún fi ọ̀rọ̀ ńlá wọ́n fi ránṣẹ́ sí Senate President o ìyẹn Senator Godswill Akpabio wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí báwọn ò fẹ́ manipulation kankan rárá bí tí ń wò mọ́ pé bẹ́ẹ̀ sì ni kò gbúdọ̀ fojú tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ yìí o wípé kó tètè jáwọ́ àwọn ọ̀rọ̀ manipulation tó fẹ́ máa tì bọ́nú ọ̀rọ̀ yìí kó tètè jáwọ́ òun kò ń bẹ̀ ní kíákíá láì fi àkókò ṣòfò ni o bẹ́ẹ̀ sì ni o wọ́n ní pé àwọn tó jẹ́ olórí láàrin National Assembly àwọn tó jẹ́ àwọn leadership wọn tí ń ṣáájú wọn bẹ̀ bẹ́ẹ̀ ni tí ò bá tó gbangba sùn lọ́yẹ́ tí ò kójú òṣùwọ̀n tí ò sì lè ṣe nǹkan tí àwọn aráàlú ń bèrè fún pé kírú ẹni bẹ́ẹ̀ kó tètè lọ jáwọ́ ni o kókò ní ààyè ibi tó wà yẹn pátápátá láì dùn bẹ̀ rárá kó sá lọ tèfètèfè bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ síwájú sí o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró àwọn Nigeria Police Force àwọn àjọ DSS àwọn àjọ NNCDC wọ́n ní gbogbo wọn ni wọ́n péjú ni wọ́n pèsè síbi ìwọ́de ìfẹ̀hónúhàn eléyìí tó wáyé ní ìlú Àbújá yìí o Peter Obi wá sọ̀rọ̀ o ó fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn ọ̀dọ́ tó jáde pátápátá pé wọ́n ṣeun pé ìgbésẹ̀ ilé tí wọ́n gbé yìí pé legitimate ìgbésẹ̀ ni o ìgbésẹ̀ tó kójú òṣùwọ̀n dáadáa pé right ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ni wípé
ó yẹ ká tún Nàìjíríà wa yìí ṣe tó jẹ́ pé à ń ní gboyà à ń ní confidence láti lè sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wá. Ó wá bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè nínú àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn National Assembly tí wọ́n gbọ́dọ̀ ṣe. Wọ́n ní pé bó máa ṣe ń ṣe ètò ìdìbò tọdún yìí pé báwọn yẹn ṣe ń dìbò báyìí ni kó ṣe máa transmit ẹ̀ kí gbogbo ayé máa rí pé lágbájá ti dìbò kó máa káǹtì lójú ẹsẹ̀. Kò kí ń ṣe lè tí wọ́n ṣe arúmọjẹ tí wọ́n máa gbé bébà kan síbì kan ẹ̀tìgẹ̀tì ẹ̀ ẹ láwọn ò fẹ́rù nǹkan báwọn o. Bẹ́ẹ̀ sì ni ó ní pé gbogbo àwọn tó bá fẹ́ kọ̀ǹtẹ́ẹ̀sì nínú ètò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ń bọ̀ lọ́nà yìí pé gbọ́n pátá wọ́n gbọ́dọ̀ lè screen ni wọn kó mọ̀ bóyá wọ́n ní certificate ti primary school dání ti secondary school ni tàbí ti university ni eléyìíkéyìí tó bá wù tí wọ́n ní nínú gbogbo ẹ̀ pátápátá wọ́n ní ó gbọ́dọ̀ ní ọ̀nà tá a lè fi synchronize wọn tá a lè fi verify ẹ̀ bóyá ó kójú òṣùwọ̀n lótìtọ́ àti lódodo. Ó wáyé tá bá ní ká máa wò báyìí o pé ní gbogbo Áfíríkà tá wà yìí South Africa ni o Ghana ni o gbogbo àwọn ìlú yẹn pátápátá bó máa ṣe ń dìbò ń bẹ̀ báyìí ní gbogbo ọmọ ìlú wọn ni máa ń rí. Ó ní àmọ́ ti Nàìjíríà yìí ló yàtọ̀. Ó tiẹ̀ yẹ ká tiẹ̀ ti kọjá àbí tá a wà. Ó ní ṣèbí Nàìjíríà yìí ni giant of Africa. Ó ní giant sí kankan o pé dwarf of Africa ni wá tó bá yẹ pé giant ni. Ó ní gbogbo àwọn ètò ìdìbò yìí pátápátá ló yẹ ká mú lọ́kùnkúndùn ká sì máa múlò. Peter Obi ní pé electoral reform yìí gangan ó ní àwọn fẹ́ o. Àwọn òyìnbó wọn ní kúrò lé wọn tó ti mọ ìdìbò àtinúlé náà ti ń dìbò tí wọ́n. kò sí pé wọ́n ń tò sínú ọ̀run báwa ṣe ń tò ní ọ̀run. ṣé yóò sì máa káàntì. wọ́n sì mọ ká ṣé kọ̀ǹpútà parọ́ ṣé ẹ̀rọ ayélujára máa ń parọ́ ni. tí wọn kì í dọ́gbọ́n sí kọ̀ǹpútà wọn náà. àṣàwò dọ́gbọ́n sí ẹni tó bá wọlé báyìí gbogbo báyìí ni wọ́n ti rí ó lóun gbà wà lórílẹ̀-èdè Nàìjíríà. àbá mi. fẹ́tòsísìn ó kájú ẹ̀ tẹ́ bá gbọ́ ó kájú ẹ̀ kí là ń sọ̀rọ̀ ń parẹ̀ èyí ni láti dènà gbogbo àrùn tí èèyàn bá kó nípasẹ̀ ìbálòpọ̀ tàbí níbi tí èèyàn ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí ṣe ẹ̀yọ́ tí kò mọ̀ fẹ́tòsísìn. Tí nǹkan ọmọbìnrin bá ń lami àbí tí ó ń rùn tí ọkọ rẹ̀ ò tiẹ̀ lè bá ṣeré níbi tó yẹ kó ti bá ṣeré ẹ mà kéèyàn gbẹnu sí tí ò lè gbẹnu sí àrùn ti wà níbi bẹ̀yẹn nìyẹn fẹ́tòsísìn ó kájú ẹ̀ láti rọwọ́ oríṣiríṣi àrùn tí ó máa ń bá ọmọkùnrin àbí ọmọbìnrin jà nípasẹ̀ ìbálòpọ̀ àbí oríṣiríṣi àtọ̀sí ọlọ́yún ni àtọ̀sún ẹlẹ́yọ̀ ni àtọ̀sí ẹlẹ́jẹ̀ ni àbí kí nǹkan ọmọkùnrin àbí ti ọmọbìnrin kí ó máa roni goro gbogbo gbà fẹ́tòsísìn. Mo fọwọ́ rẹ̀ sọ̀yà gbà mo fòǹtẹ̀ lù ú ọ̀gbẹ́ni lọ gbé e lura kọ kojú àrùn tí ń bá ọ fínra. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọbìnrin. kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́bùtì. òjò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. ó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé e lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Fẹ́tòsísìn natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. ǹjẹ́ ti gbọ́ kí ni. ọlẹ́ tó lágbára o. ṣé àwò. àdàbà ẹyẹlé burúkú kọ́lọ́mọ́mọ́ jù ó ṣẹlẹ̀ sí wa. àbá mi. gbogbo ẹ̀yin olójú kò mọ́ ò lọ. ẹ súnmọ́ bí o. ẹ tètè máa bọ̀. gbogbo kí ló gbé wájà jọ jẹ́. ó fẹ́ gbẹnu sí i. jẹ́ ń gbẹnu sí jẹ́ bọ́ jẹ́ ń bẹ̀. ìfọ́ máa ń fa lẹ́nu yá. ẹ súnmọ́ bí o. ìròyìn eléyìí ìròyìn ìbànújẹ́ burúkú ni. kọ́lọ́mọ́ jà rírú ẹ̀ mọ́. àbá mi. lórí àwọn olórin ẹ̀mí tí wọ́n láwọn lọ ṣe birthday praise tí wọ́n sì lọ stúdíò tí wọ́n ní ọjọ́ mẹ́ta gbáko báyìí ni wọ́n fi ṣe birthday praise yọ. ló máa fi yan Ọlọ́run. ẹyẹ èèyàn ẹ súnmọ́ bí o kẹ wá gbọ́ wọ́n lọ́jọ́ mẹ́ta gbáko lárábìnrin ọ̀hún eyín Ọlánírètí Akíbọ́lá ó lóun fẹ́ yin Ọlọ́run o wípé òun ṣe ọjọ́ ìbí ó sì fìwé pe àwọn olórin àtàwọn tí ń lù pé kán máa bọ̀ wá àwọn tí ń tẹ́dùrù pé kí wọ́n máa bọ̀ wá bò ń yọ. wọ́n ní ẹni àkọ́kọ́ ìyún lọ́jọ́ Monday ó kọ tiẹ̀
nígbà tó dọjọ́ kejì wọ́n nílẹ̀ tìṣú kan tó parí pé ó yẹ dúró kẹ́ ẹ sùn. wọ́n sùn mọ́jú ní stúdíò. bẹ́ẹ̀ ni kó sùn mọ́jú wọ́n sì ní ọkọ ẹni tó ní stúdíò yìí ìyún Akíntayọ̀ Akíbọ́lá wọ́n lọ́kọ rẹ̀ ẹni tí ń ṣe nǹkan tí ń ṣe birthday praise ọkọ ẹ̀ náà ló tún ní stúdíò ọ̀hún. wọ́n ní ó sì ní kí wọ́n sùn ó sì lè bá wọn ra oúnjẹ wá. wípé kẹ́ mọ́ sùn nínú ebi o ẹ gbà oúnjẹ rẹ o èmi ń lọ lé ń tè ní. mo fẹ́ lọ sùn ó sì lọ lé òun ọ̀sùn tiwọn. oṣù tiwọn ní stúdíò. ìyàwó tiẹ̀ náà ń bẹ́ ń bẹ̀. ìyàwó tiẹ̀ wọ́n ti jọ lọ lé. wọ́n ti jọ lọ lé wọn àti ìyàwó tiẹ̀. wọ́n ti jọ lọ lé. ẹ̀yin èèyàn nígbà tí ó di ọjọ́ kejì nǹkan ìbànújẹ́ mọ̀ ṣẹlẹ̀ arákùnrin yìí ní sọ fáwọn ọlọ́pàá pé nígbà tóun ó dé inú stúdíò padà òun kàn rí kan lẹ̀kùn òun ò gbọ́ nǹkan kan òun kàn. wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn náà wọ́n ti lẹ́yìn. wọ́n bá sì dé pàjáwìrì o wípé ẹ dákun ẹ gbà mí o mò ń kanlẹ̀kùn wọn. ṣé wàá padà sílẹ̀kùn fún. àní wọ́n wá fi agídí jálẹ̀kùn ọ̀hún. wọ́n sún àsùnwọ̀ra ní. àdàbà ẹyẹlé. nígbà tí wọ́n wọlé ibi táwọn ará bíi sùn sí ìkúnlẹ̀ àbíyamọ. kàyéfì náà. wọ́n ní wọ́n ti kú o. wọ́n ní ṣe ni wọ́n pọ̀ nǹkan lẹ́nu wọ́n ń pọ̀ nǹkan mú. ṣóòrù mú wọn nù stúdíò ni. nǹkan tí ò tiẹ̀ tí ìwà yéèyàn ni o. ṣùgbọ́n àwọn kan ń sọ lórí ẹ̀rọ ayélujára báyìí wọ́n ní kódà ó ṣeé ṣe kó jẹ́ wípé májèlé ń bẹ nínú oúnjẹ tí wọ́n fún wọn jẹ àbí èéfín ẹ̀rọ amúnáwá ìyún jẹnẹrétọ̀ ló pọ̀ jù tí ń wọlé ló wá pa gbogbo wọn ló sì pa gbogbo wọn ṣùgbọ́n nígbà tí ó tún dalẹ́ àná má dún àárọ̀ yìí ìròyìn kan mọ̀ tó jáde lórí ọ̀rọ̀ yìí ṣáwo ẹ̀yin èèyàn ẹ̀sùn mọ́ bí nígbà tí ìròyìn ọ̀hún jáde àdàbà ṣe ni wọ́n sọ wípé ẹnìkan ló fi májèlé sínú oúnjẹ wọn eléyìí burú jáì. nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ ẹni ò pé kí ló dé kí ló rí lọ́bẹ̀ gan tó fi wá ru ọwọ́ wá irú yìí tó fi wà sọ́wọ́ ó ní irọ́ o kò rí bẹ́ẹ̀ o ó ní ọ̀rẹ́ kan lára àwọn tí wọ́n tó ń bẹ́ẹ̀ yìí ó ní òun ni òun béèrè ìrànlọ́wọ́ pé òun nílò 5 million naira ìyún mílíọ̀nù náà márùn-ún ó ní òun sì sọ púpọ̀ òun ò ní ó yá gba àbọ̀ mílíọ̀nù kan 500,000 naira ẹ̀yin èèyàn ayé le ayé burú ìkàlẹ̀ èèyàn wọ́n ní alákùnrin wa ní pẹ̀lú bọ́lá ṣe dán ọlọ́lá tó 500,000 ló wá rí fún mi nínú gbogbo owó ọ̀hún ẹ̀yin èèyàn wọ́n mọ̀ ló mọ̀ fi májèlé sóúnjẹ yìí wọ́n ní bó ṣe gbóúnjẹ ìfúgbọ́ ọ̀rẹ́ mi oúnjẹ rèé mo bọ̀ gbé wá ní àwọn tó kù bẹ́ẹ̀ pé já gbẹnu sí i yàtọ̀ sóúnjẹ tí ọkọ ẹni tó ní stúdíò ti bá wọn gbé wá òun náà tún gbóúnjẹ míì wá oúnjẹ míì wá nínú ìròyìn tó jáde yìí èèyàn burú o ṣùgbọ́n wọ́n sì ń ṣe ìwádìí báyìí o àwọn ọlọ́pàá wọ́n sì ń ṣe ìwádìí bóyá májèlé yìí ni wọ́n jẹ ní àbí nǹkan míì. tẹ́ ẹ bá sì gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló ṣẹlẹ̀ ní HFP complex tí bẹ lájà ibẹ̀ gangan ni wọ́n ní stúdíò ọ̀hún ibẹ̀ ló wà kódà àwọn ní obìnrin tó fẹ́ ṣe ọjọ́ ìbí yìí wọ́n ní wọn ò tí ì fi ọ̀rọ̀ wà lẹ́nu wò ṣùgbọ́n wọ́n ti mú arákùnrin tó ní stúdíò yìí wọ́n ní wọ́n ti lọ róúnjẹ fún wọn wọ́n ní wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá báyìí wípé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn lọ́wọ́ kódà wọ́n ní àwọn olórin tí bẹ́ẹ̀ wọ́n fi orúkọ wọn léde wọ́n ní ẹni àkọ́kọ́ ní jẹ́ Joseph Sanya wọ́n ní obìnrin kan tún bẹ́ẹ̀ Ìtùnú Ògúndélé wọ́n ní blogger kan náà bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló lọ bá wọn ká fọ́nrán tí ń jù sí ẹ̀rọ ayélujára kó lè jà rìnrìn káwọn èèyàn lè rí wípé birthday praise sí o ìṣẹ̀lẹ̀ bí o ẹ máa wò lórí ẹ̀rọ ayélujára oníwọ́n ní orúkọ rẹ̀ jẹ́ Matthew Awosanya táwọn èèyàn mọ̀ sí Jose TV. ẹ bá rí fọ́nrán àti fọ́tò àwọn ọmọ yìí àwọn ò ṣe yín kódà wọ́n ní mọ̀lẹ́bí kan nù wọn ó ti jáde sọ̀rọ̀ síta o wípé àwọn ò ní gbà o wípé justice ó gbọ́dọ̀ wà o àní tó pa wọ́n gbọ́dọ̀ wà jáde ṣùgbọ́n àwọn ọlọ́pàá báyìí wọ́n ti ń ṣiṣẹ́ wọn o ọ̀gá ọlọ́pàá wọ́n ti ń ṣe iṣẹ́ wọn báyìí lọ́wọ́lọ́wọ́ ó rí wípé àwọn ṣe ìwádìí tó tọ́ àti èyí tó yẹ ẹ̀yin abiyamọ mọ̀ ní fojú sùn òde tẹ́ lọ tẹ́ ní wọlé mọ́ ọlọ́run ò ní jẹ́ ẹ lọ oúnjẹ tẹ́ jẹ tẹ́ gbàbẹ̀ lọ́rùn ní bá wọn jẹ́ agbára Elédùà. ẹ̀yin èèyàn ilé ìgbẹnu tán Olékenkà bẹ́ẹ̀ náà ló pa ká sọ ẹ wo àní rí jùbọ́ àìlọ́ lórí ilé tí a mú wá fún yín lónìí àníkásáyé sí lónìí bẹ́lẹ̀ ń jó ni mo lérò pé ti rí nǹkan méjì tàbí mẹ́ta gbámú nínú ǹjẹ́ ti gbọ́ tá a mú wá fún yín lónìí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwí sí ká bá like ká bá comment bẹ́ẹ̀ sì ni ká bá pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó ba lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlara lágbára Ọlọ́run bá Èdùmàrè
ẹ ní ṣòkòǹgẹ́ bandit o bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá ẹ ní fojú sunkún ọmọ o ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi ẹ bá ń dágbére fún ara rẹ. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò Ǹjẹ́ ẹ ti gbọ́ a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ yín tẹ́ fi hàn wá bẹ́ ṣe ń bá wa pín tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń láìkì òní mu ni wá dùn a sì gbàdúrà wípé ìṣẹ̀lẹ̀ láàbùrú ànígbọ̀n payé nípa tó ọ̀fọ̀ wọn kúkú ní bọ́ sí ẹ̀yìn ẹ ṣe àdúpẹ́ o ẹ kú ìfẹ́. tó àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. sin tí òṣogbo àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ ó lè mọ bí gbèsè ayé rẹ ṣe wà irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ béèrè fún. ní hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wà ń ro mí ojú mi wà ń ṣe fì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ pombo lọmọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlàlà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíì ọ̀sẹ̀ mọ̀ pé kóun máa bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà sí kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ́ọ̀bì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn nílé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sọ̀sọ̀sọ̀ pa àánú rẹ sì ń ṣe òun nítorí bá fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ̀ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pá ọ̀pọ̀ bá ti ń wẹ̀ ní ọ̀pá òun náà kò bá ní kinní kan gbogbo tó bá ṣàtìrò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ o ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èèyàn ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìn mọ́ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìn mọ́ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kalẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé béèyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì mọ́ lógo wọn ó rògo fáwọn kan ni o bọ́rọ̀ ṣe rí nù.